lẹ́bọn òdòdó dání. Yé àwọn áńgẹ́lì ní Olúwa. Yé ẹ̀jẹ̀ káyọ̀ sọ́wọ́ pọ̀ kájọ jó ijó mọ́rọ̀. Yé ló bá wọn bá. Ẹgbẹ́ wọlé. Lẹ́bọn òdòdó dání. Gbégbèjì. Àwé gbégbèjì. Èrìmọ̀ sẹ́lẹ̀kì. Ẹgbẹ́ mi èrìmọ̀ sẹ́lẹ̀kì. Líkàdá yaba ẹgbọ́n mi ó dá mi tẹ́ bá dé yẹn. Ẹ jẹ́ gbàdúrà orin ti tó. Ẹgbọ́n mi sà. Rédè màkò láyà. Ẹ wo mi. Ẹ jẹ́ gbàdúrà. Sáàrí amúmiri wípé kí gbogbo yín kankan fún mi ní 500 naira náà akọ́kọ́ fi yẹn ṣe tutù ọ̀la. Àdúrà tá a fẹ́ gbà nìyẹn ṣà. Mo ti sọ fún yín mọ̀ pé ẹyẹ gbógun kéékèèké wá bá mi nínú ìjọ mi mọ́. Agbára tí mo ní ní ìsìn agbára tó ti dojú káfẹ́fẹ́ rí ni. Èmi ni ògbólógun ṣẹ́gun kẹ́rù òbólógun ológun rógun tán ìrúbológun níbi tí ológun ti ń jagunjagun níbi tí àwa gbógun dé. Àpáta. O ṣe bébì mi àpáta pààrà àbánijagun kẹ́rù òbólógun. Bàbá. Báà ní ṣàìmí nìyẹn mọ̀. Ẹ̀rí mi tán lè kàdà yaba. Ẹgbọ́n mẹ́sà kí ló gbé yín débí mọ́ mi. Subscribe on my YouTube channel, Kayzala Studio.